A mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sábà ń pè yín ládàpè pé Ash-Shawkani Ash-Shawkani. Kí gangan ni ó bí orúkọ yìí? Lákọ̀bí yìí. Orúkọ tí ó kọ tẹ́ dákọ̀ Ash-Shawkani òní gbígbà tàwa Jami'a Islamiyya. A ní àwọn tírà tá ń lò fún ẹ̀kọ́, a ní tírà tá ń lò fún hadith gẹ́gẹ́ bí Subul Salam, a ní tírà tá ń lò fún tafsir tá ń lò ń gbà táwa wà ń bẹ̀ òun ni Ash-Shawkani, tafsir Imam Shawkani là ń lò. Fatih Qadir Imam Shawkani, Al-Jami' ad-Diraya wa so tírà tá ń lò nìyẹn. Tírà tá wá ń lò yìí Allah wá kádàrá pé in tá lò láti sanawula 100 level ní faculty of Sharia tá fi dé 400 level nìyẹn. Allah wá kádàrá nígbà máa padà sí Nàìjíríà tí a wá bẹ̀rẹ̀ sí lọ kẹ́ di olùkọ́ ibi kan wà wọ́n pè ní ó ti di college nísìn Kulliyat Imam Malik yẹn pé Imam Maliki college. Imam Malik college yìí Allah kádàrá kí n kọ́ jẹ́ the first set náà olùkọ́ tí ó kọ́ ọmọlẹ́kọ̀ọ́ níbẹ̀. Nínú àwọn ṣẹ́ tí wọ́n gbé síwájú mi ni pé tírà wo la lè lò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní tafsir, tírà wo la lè lò fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ níbi iṣẹ́ báyìí nígbà tí wọ́n sì sọ pé ok kí n take wọn tafsir mú láti máa lo tafsiru Imam Shawkani fún wa. Fatih Qadir Imam Shawkani bá ti á lò tán so gbogbo àwọn ọmọ yẹn alhamdulilayi inú wọn máa ń dùn púpọ̀ gankan ẹ̀ẹ́dẹ̀rí ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n ti pé Shawkani bó sì rí pé Shawkani tí wọ́n lè máa mi ní ara ní dòlónì bó sì rí nìyẹn.